Ogun tún ti ṣẹlẹ̀ ńlẹ̀ Yorùbá. Wàhálà ti dé ńlẹ̀ Yorùbá. Àfi ká tètè máa gbàdúrà pé kí Ọlọ́run kó wa yọ nínú ogun tí a wà náà nílẹ̀ Yorùbá yìí. Ǹjẹ́ ti gbọ́ tó tún ṣẹlẹ̀? Ìkan náà àwọn army tó ń ṣe wípé wọ́n ń dáàbò bo orílẹ̀-èdè Nàìjíríà, àwọn agbésùmọ̀mí wọ́n tún ti bẹ́ ìkan lórí náà àwọn army tí ó ń ṣe wípé wọ́n ń dáàbò bo orílẹ̀-èdè Nàìjíríà. Ǹjẹ́ rí pé ogun ti ń wọlé Yorùbá bọ̀ díẹ̀díẹ̀? Ogun ti dé. Ṣé rí fọ́nrán tẹ̀ ń wò lọ́wọ́lọ́wọ́ yìí? Máa play ẹ̀ fún yín. Ẹ gbọ́ kúlẹ̀kúlẹ̀ bó ṣe ṣẹlẹ̀, bí ọ̀rọ̀ yìí bó ṣe jẹ́ àti pé ohun tó fà á tó fi di pé àwọn agbésùmọ̀mí wọ́n gé ìkan lórí nínú àwọn army. Gbogbo ẹ̀ náà lè máa gbọ́nu fọ́nrán tí mo fẹ́ fi wọ̀n yìí. Máa fẹ́ kẹ́ wá nǹkan fìdílé àbí kẹ́ fìdílé kan torí pé ẹ̀gbọ́n wìrìwìrì lónìí lẹ́nu Awíkonko. Ìlú le, nǹkan ò dẹrùn. Ǹjọ́ ti dàrú bí irú èyí rí? Ẹ̀yin ọ̀jọ̀gbọ́n, ẹ̀yin tẹ́ ẹ jù wá lọ, ẹ̀yin tá a jọ jẹ́gbẹ́, ẹ̀yin tá a jù lọ, ǹjẹ́ ẹ ṣàkíyèsí bó ti le jù báyìí lọ rí nílẹ̀ káàárọ̀ òjíire? Mi ò sọ pé lórílẹ̀‐èdè Nàìjíríà o, torí Bíbélì sọ wípé kìkìdá etí wa ńlá fi máa gbọ́ ìró àwọn ènìyàn búburú, olójú wa la fi máa rí, ṣùgbọ́n kì yóò ṣubú nílé wa, kì yóò ṣẹlẹ̀ sí wa. But very very unfortunate, majority àwọn tí bí ń ṣẹlẹ̀ sí lónìí wọ́n iṣẹ́ níbi. Yes, ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ìbànújẹ́ ń kàn lónìí wọ́n àbàyàn kankan nú jẹ́. Sábàbí ló kó bá majority. Ọ̀ràn tá a dá náà nípa àjọ wà nínú ìlú kan. Ẹ̀yin olólùfẹ́ Àkàndá Awíkonko, àṣé taditadi la ní ọ̀mọ́jó tẹ́lẹ̀, tanditandi tó ní kí ló ṣẹlẹ̀. Ẹ ti gbọ́ àwọn boko, àwọn bandi wọ́n gé orí sọ́jà Mejo lọ. Kò jẹ́ kàyéfì fún yín? Àṣé lóòótọ́ lórin tó lórin kankan ń gbà náà, afẹ́fẹ́ tó fẹ́ tó ká sọ pálọ̀, ẹni wọ tiẹ̀ sọ́rùn kó yá kíáfù, kó níyẹ̀ fún kó yá mọ́kàn. Ìjì tí ń jà ó ti ń gbọ́ mọ́dó lẹ́yìn ilẹ̀kùn. Baálé ilé ọ̀tají, wọn bá baálé ilé tọ́tají, wọn ò rí nǹkan kan ṣe, ọwọ́ ni wọ́n ń tẹ́ pẹ́bẹ́ bí ẹni tán gbọmọ lọ́wọ́ ẹ̀. Láti wá ṣèyí sí Olódùmarè, ròyìn ìbànújẹ́ lójoojúmọ́. Àwọn kan ó béèrè pé ṣé kò sú wa ni? Iná ò tán lásán ni. Lẹ́jẹ̀ òfin forí èékánná lẹ̀, ó wà wá náà ká sọ̀rọ̀ yìí mí tuntun. Ìṣẹ̀lẹ̀ tuntun ni ó wáyé. Ìṣẹ̀lẹ̀ ìbànújẹ́ tó wáyé ni ó kásẹ̀ ńlẹ̀. Àrò ni ó wálé lóní kò yí òfin sinmi ogun lílọ. Bó bá jẹ́ tiẹ̀ ńkọ́? Akọni ó bàjẹ́, ìkà ò jẹ́ ṣe tiẹ̀ bẹ́ẹ̀. Kọ̀ọ̀kan wá kò ní kàn wá láṣẹ Èdùmàrè. Kọ̀ọ̀kan yín kò ní kàn yín lágbára Ọlọ́run. Ṣùgbọ́n àwọn tó kàn yìí, ẹ̀já jọ fílẹ̀, ẹ̀já fi náà kíní ọ̀hún jóra wò. Bẹ́ẹ̀ ni, ẹ̀já fọ̀rọ̀ rora wa. Gbogbo ẹ̀yin tẹ́ gbàgbé yìí ọmọ, lágbára Ọlọ́run gbogbo yín lẹ máa gbé àgbéyé ọmọ. Ọwọ́ yín náà ní kẹ́ bá mi. Ọwọ́ tẹ́ fi ń ka dọ́là, tẹ́ fi ń ka pounds, tẹ́ fi ka dọ́là, tẹ́ fi ka pounds, tẹ́ fi ka euro, tẹ́ fi ka náírà. Ẹ bá ń fi share program yẹn. Ẹ bá ń like, ẹ comment. Ní dédé aago 3 kọjá ìṣẹ́jú bíi mélòó kan nífẹ̀rẹ̀ kílẹ̀ ọmọ òní ńlá àwọn afẹ̀mí ẹni ṣòfò ni wọ́n wọ military base ní Borno. Fisibi
ni wọ́n wọ military base ní Borno kó lójú ọ tó ṣẹ wọ́n gé sọ́jà mẹ́jọ lórí wọn ò borí wọn lẹ̀ o. God bless you sir, God bless you ma, you are mostly welcome. Mr. Ọláwálé Ọlá kò jẹ́ kàyéfì sẹ́yìn náà torí lọ́dọ̀ tèmi the last people tá a lè lọ bá pé kó wá gbà wálẹ̀ lọ́wọ́ sùmọ̀mí lọ́wọ́ wàhálà tó dé bá wa òun náà ní sọ́jà. ńgbà tí àwọn onísùmọ̀mí wá lórí láyà wọ military base lọ. wọ́n dẹ̀ gé orí sọ́jà mẹ́jọ lọ. fídíò ní ń bẹ lọ́wọ́ mi ò bọ́ bá tẹ̀yìn lọ́wọ́ ẹ̀ sunkún o. àwọn ẹgbẹ́ wọn wórí wọn tì ń bẹ̀. wọ́n wá torí wọn bá bí aṣọ. àwọn sọ́jà tó kú nílé tí wọ́n ń dìfẹ́ǹdì ilẹ̀ bàbá wọn mi ò lè lọ́mọ tí ó ṣe sọ́jà o, Ọlọ́run foríjì mi o. fọ́sàn mi ló ń fẹ́ ṣe ju sọ́jà ń jó ní màmá ẹ̀ wá ní kó sọ fún mi mo ní mo yọ̀ǹda ẹ̀ fún sọ́jà máa ń lọ láyọ̀ ló gúnlẹ̀ kí ló dé tó fi wù ọ́ kí ló wù ọ́ ń bẹ̀. bí mo ṣe máa ń nowó ọ̀tọ̀ kò ṣe é sì wù mí ẹ béèrè lọ́wọ́ ẹlòmíì ká kí ló fi wù ú. ẹlòmíì sọ̀rọ̀ ẹ̀ di sọ́jà lónìí torí pé ó fẹ́ gbìjà pé ẹnìkan na màmá ẹnìkan na bàbá ẹnìkan bú dáàdì ẹnìkan bú mọ́mí ẹ̀. sọ́jà kan wálé ọdún ó fìyà jẹ̀gbẹ́ ẹ̀ sọ́jà kan wálé ọdún ó fìyà jàbúrò ẹ̀ ńlẹ̀ lòmíì fi lọ gba kakí ó fẹ́ gbẹ̀san ẹni tó torí ẹ̀ gba kakí ò kò rẹ́sàn ń gbà. bọ́yọ̀ rẹ̀ mi kan náà torí tèmi náà gba iṣẹ́ sọ́jà ó gbọ́ pé mo discipline àbúrò rẹ̀ nígbà tán wà ní secondary school tí wọ́n máa ń roam about káàkiri street ní school tí iléèwé wọn wá tán wá gbà wá gẹ́ pé ká máa bá wọn sọ ẹnu bodè wọn ló ń bá rí mi lọ́ba fọkàn sí pé ọ̀rẹ́ bọ̀ dáhùn lélẹ́yìí mo ní ẹ tó súnmọ́ mi jù ní ó fara kó because ìwọ gangan ní fi ṣe sample mo fún punishment ọ̀dà bíi pé kò lè dá dìde níjọ́ kejì bóyá kò sì lè dárìn ni bọ́yọ́ wá ròyìn fẹ́ gbọ́n ẹ bọ́ bá ti rí mi ní ọ̀hà lẹ́jú àdàbà mi ò náà ní à ń kùn gbẹ́ iná ń jó ẹyẹ oko ń lọ ọ̀rẹ́ mi di sọ́jà láti ìgbà náà wà ń bẹ̀ dì sìn àjọṣe kékeré ni àjọ máa ń lọ sí school àjọ máa ń lọ sí primary school ni asúnmọ́ra dáadáa bọ̀bọ́ bá jọmọ mi lórí mi àbábúrò mi gangan tó jọmọ ìyá mi bí mo ṣe máa discipline nìyẹn o èmi ò fi ọ́ ṣe scapegoat nìyẹn tó bá súnmọ́ mi tó fọkàn balẹ̀ pé irọ́ ò mí ṣe bẹ́ẹ̀ o èmi àkàndọ̀rọ̀ Awíkonko láti kékeré mo ti lé wá láti kékeré mo ti yan òpó tí mo fẹ́ yàn pé òótọ́ ni wọ́n máa ń sọ láyé mi wọ́n ló lóòótọ́ yìí lẹ́ni kì í lẹ́ni mo ní ó pè mí bẹ́ẹ̀ n ò fẹ́ lẹ́ni ẹ̀rí ọkàn mi ti tó mi lẹ́ni gbogbo ọmọ kóòtù òjíire bí ọ̀rọ̀ bá lé àdìtàn o ọ̀rọ̀ bá lé ó dógún o ogún dé o láàrin ijọ́ mẹ́ta péré sí ìsìn kò sílẹ̀ tí wọn ò tí ì fọwọ́ bà nílẹ̀ káàrọ̀ òjíire tá àti ìra wọn báńdíìtì mú ń bẹ̀ tìpínlẹ̀ Kwara ó ti wà established ìpínlẹ̀ Èkìtì ó yẹ kí n máa ṣépè fáwọn Àmọ̀tẹ́kùn yẹn ni wọ́n mú báńdí more than 20 ẹ̀ ń rìkọ́ọ̀dù wọn ṣe fẹ́ ṣòfò dànù ni sọ́lọ́n fẹ́ dà ẹ́ láàmú ni ṣe fẹ́ jèrè ni ẹ̀ ń rìkọ́ọ̀dù wọn ẹ̀ mú wọn lọ sọ́fíìsì fún kínní wọ́n wá ń tò wọ́n sínú ọkọ̀ more than 20 bandits ọlọ́run fọ̀tá yín lé lọ́wọ́ jọ̀ọ́ jẹ̀tẹ́ ẹ̀ tó ń pàtẹ wọn irú àwọn èèyàn wo la ní iná so show ni gbogbo nǹkan tẹ́ fẹ́ ṣe ní ìwúrí tọ̀dọ̀ yín ẹ fẹ́ ṣe show
káyé ó rí, káwọn èèyàn ó rí. Well, ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ yìí lọ́jà rántí Madam Patience, ìyàwó Goodluck Ebele Jonathan, ńgbà tí wọ́n kó àwọn ọmọ Chibok ń jò náà. Madam Patience lórí National TV ó bú ẹkún gbaragada. Majority yín lè fi ṣe comedy ńjọ́ náà lọ́hùn. Gbogbo ẹ̀yin tẹ́ fi ṣe comedy tẹ́ fi rẹ́rìn gbà náà ó yẹ kẹ́ ẹ dọ́ bójú kẹ́ ẹ máa sunkún báyìí. Torí pé kò sí àwọn gómìnà tó mí jáde lójú ẹ̀ pẹ̀lú àwọn ọmọ tán kó yìí débi tí ó kàn ìyàwó ààrẹ. Yes, I am saying it categorically. Madam Tinubu, káyìn náà tiẹ̀ já mi sójú kẹ́ já mi àbòsí sójú. Bójú yín bá dá tó yẹ pé bẹ́ẹ̀ dorí ahun ẹ̀ ní ké tó jẹ́ pé ẹ ti dorí ahun omi ò ní jáde lójú yín. Ẹ pé kí wọ́n kán pure water tàbí ice water tàbí bottle water sí lójú ẹ gbójú òkè báyìí pé kán sí. Kẹ wá fẹ́ jáde kẹ wá gbé ilẹ̀ báyìí kó wá sàn kí kámẹ́rà ò pík ẹ̀. Wọ́n ní kí ló dé tẹ́ fi ń sunkún kẹ́ pa àwọn ọmọ ọlọ́mọ tán kó ni ọmọ kéékèèké ò ní. Kíyàwó Ṣèyí Mákindé ó ṣe bẹ́ẹ̀, kíyàwó Lọ́kì Ayédàtiwó ó ṣe bẹ́ẹ̀, kíyàwó Bíọ́dún Oyèbánjí ó ṣe bẹ́ẹ̀, kíyàwó Démọ́lá Adélékè ó ṣe bẹ́ẹ̀, kíyàwó Dàpọ̀ Abíọ́dún ó ṣe bẹ́ẹ̀, kíyàwó Sanwó-Olú kò ní ò ṣe bẹ́ẹ̀. Kíyàwó Ṣèyí Mákindé ó ṣe bẹ́ẹ̀. Káwa náà ká máa mímí ẹ̀dùn lé pé arabiamọ́ tàwọn kan yìí fíìlẹ̀ lọ́dọ̀ yín o. The best solution fún Nàìjíríà bàbá lè pínlẹ̀ yìí bá sàn. Kò sẹ́ni tó lead wa tí ò tí fall hand wa, kò sẹ́ni tó lead wa tí ò tí disappoint wa. No hope as far as I'm concerned. Me o, èmi Àkàndá Àwíkọ́nkọ́, mi sọ́tẹ̀yìn o. You know we see things differently, but as far as me as concerned, I am not expecting anybody again to fix this country. Mo fi Ọlọ́run Elédùmarè ọba tó dá mi tó dá yín mo fi ṣẹ̀rí, because Bọ́lá Tinubu was my only hope. Ó tún ìkúnlẹ̀ ìlú Èkó ṣe, ó tún ìpínlẹ̀ Èkó ṣe kẹ́nẹ́ kankan, ó dí kòtò, ó dí àwọn ibi tí owó ń gbà jáde, ọ̀fẹ́ ibi tí ó ń gbà wọlé, ó jẹ́ kó wọ́n máa wọlé dáadáa, allocation internal generated revenue ìpínlẹ̀ Èkó orú gọ́gọ́ sí gbogbo àwọn nǹkan iná ṣe lẹ́kọ̀ọ́, wọ́n ní continuity, wọ́n ní continuity. Expectation wa náà nìyẹn pé ọpọlọ tó lò nípínlẹ̀ Èkó yóò wá bá wa lò ní Nàìjíríà. That was our expectation. Lo and behold, day in day out situation country yìí ń bá dé sí ni mi mọ bẹ́ẹ̀ ṣe ń fìlẹ̀ o. We are feeling it very very hot here. Bàbá dìbò next year kò kàn mí mọ́, bàbá ní dìbò ní next year I don't care. All of you ẹ ti fail wa, including Bola Ahmed Tinubu. Kò wá sẹ́ni tí mo tún expect mọ́ lọ́dọ̀ tèmi o. Obi cannot fix anything. Òun ò tiẹ̀ lè jẹ president, kò tiẹ̀ lọ́pọlọ tán fi ń ṣèlú. Atiku cannot fix anything. Who else? Who is Kwankwaso? Kí ni antecedent ẹ̀? Who else? Ta la tún lè expect ní Nàìjíríà mo lè fix problem country wa? Ní mọ̀ bànújẹ́ ní mò ṣe bá mi share program yẹn láàrin ìṣẹ́jú kẹjọ. I love you all, mọ́mọ́. Kẹ́ tó wá gbọ́ gudugbẹ̀ tó já, kẹ́ tó gbọ́ gbẹgẹdẹ tó gbiná. Sọ́jà tọ́lẹ̀ tá lè lọ bá pé kó wá gbà wá, wọ́n gé orí sọ́jà 8 lọ.
tán bá gé orí wọn tán forí wọn lẹ̀ síbẹ̀lì identify wọn pé táyé wọn gé o Kẹ́hìndé wọn gé Ìdòwú lélẹ̀ Àlàbá lélẹ̀ yìí wọ́n gé orí wọn wọ́n gbórí wọn lọ ni. láàárọ̀ òní ni o sọ́jà Mẹ́jọ. yóò máa lẹ́yìn ọ̀rọ̀ yìí yóò máa lẹ́yìn o àjàǹtí ele yóò máa lẹ́yìn ọ̀rọ̀ yìí yóò máa lẹ́yìn àjàǹtí ele ní Nàìjíríà tájọ́ wáyé náà ni o. ìṣẹ́jú kan péré ẹ bá ń ṣí ẹ dákun. Bọ́lá Ahmed Tinubu lèmi rí gẹ́gẹ́ bí Democrat òun dẹ̀ ni mo rí gẹ́gẹ́ bí politician and mi ò dẹ̀ wrong pẹ̀lú calculation mi. Yes, Kennedy tí n ò fi wrong ò ní pé ẹ wo wájú ẹ wo ẹ̀yìn ẹ wo ọ̀tún ẹ wo òsì ta lẹ tún lè pè lólóṣèlú láàrin àwọn tó ṣẹ́kù síta who else? Bọ́lá Ahmed Tinubu ni ṣùgbọ́n bàbá yóò wà proactive tó as far as I'm concerned. Kí lẹ̀ṣẹ̀ tí Bọ́lá Tinubu ṣẹ̀mí láyé ajagunfẹ̀yìntì Muhammadu Buhari ni wọ́n discover àwọn tó wà behind the terrorism ní Nàìjíríà àtàwọn iléeṣẹ́ àtàwọn companies tí wọ́n ń báàkì wọn, àwọn companies àwọn bureau de change tí wọ́n ń lò fún international monetary gain. Bí ọ̀tá bá ń gbógun sí ni kò sí nǹkan méjì ju pé ká ṣèwádìí ọ̀tá yẹn lọ. Once tá bá ti wá gẹ̀ẹ́tì ọ̀tá wa ẹ dákun torí Ọlọ́run sátún ẹ̀sẹ̀ mọ́ fọ ìyàsùn ká tó kù ládàáni ṣéṣe látùn mọ́ bọ́ta wa jó táwọn bá wọn sáwẹ́ wa because kò tí ì yé mi. Ìjọba tó kú ọmọ ò lè prosecute wọn kò lè arrest wọn ṣùgbọ́n yé mi pé gbogbo fáìlì ní bẹ́lẹ̀ Tinubu lè rán yàn kí wọ́n yẹ àwọn fáìlì yẹn wò kí wọ́n prosecute wọn. After all ṣe bá gbé Emefiele tó ṣe pàṣípàrọ̀ owó tẹ́ẹ̀ fi ní ẹ̀ bá change owó ẹ̀ bá máa change owó a máa dìbò a sì máa wọlé ẹ sì dí lóòótọ́ ẹ sì wọlé. Emefiele tó gbé cashless policy wá tá a fi ń dààmú káàkiri tá a rówó gbà táwọn èèyàn kan fi ń sùn síwájú báńkì. Nàìjíríà tètè máa ń gbàgbé ìṣẹ́ àyètè máa ń gbàgbé ìyà ńlá àwọn olórí wa fi ń fìyà jẹ wá lemọ́lemọ́ continuously. Wọ́n ti mọ̀ pé ẹran ìyà ni wá ẹran sọ èrè òjì ẹran sọ èrè bó bá ti bu èrè ọwọ́ kan jẹ tẹ́ ẹ dá ń pàpà gbà yọ sá lọ yóò tún lọ lójú yóò tún padà wá yóò tún wá gba pàpà mi. Gẹ́gẹ́ bọ́rọ̀ wá ṣe dé lórílẹ̀‐èdè Nàìjíríà nìyẹn. A yàtọ̀ sẹ́ràn sọ èrè alábàjọ táwọn olóṣèlú ó fi bọ́ wa kékeré wọ́n kàn dàgbàdo lẹ̀ fún wa àwa náà sábì mélòó kan jẹ́ wọ́n fi gba gbẹ̀mù lọ lọ́dọ̀ wa wọ́n bá ti gba pò wọ́n sá lọ ó tún dá after 4 years ìwọ̀nba tán fún wa jẹun á jẹ́ fòdìdí ọdún mẹ́ta ká tó mọ rí fìrífìrí wọn ṣùgbọ́n kan tó fún wa mì jẹ́ ó dá after 4 years torí tán bá fún wa jẹ́ after 3 years á tètè gbàgbé. Òṣèlú ń bẹ nípínlẹ̀ Ọ̀ṣun lónìí wọ́n fẹ́ dìbò gómìnà kò tí ì sí polówó. Láyé àtijọ́ advert ó ti lu rédíò pa àwa tá a jẹ́ pìrìsẹ́ńtà lórí rédíò á ti jẹun á ti yó wọ́n ti máa advert wá lóríṣiríṣi. Àwọn tó fẹ́ du gómìnà lọ́sùn hòdò owó wọ́n ń dúró dejọ́ ìdìbò tí wọ́n hàwó fáwọn èèyàn ẹ kúkú gbà á. So kí wàá lóde tẹ máa complain pé nìkan ò ṣe é ṣùgbọ́n ní national a dìbò fẹ́yàn kan tá a lè fọwọ́ sọ̀yà pé a ṣàtìlẹ́yìn fún everybody dẹ̀ mọ̀ pa a ṣàtìlẹ́yìn fún
àwọn tí ó lẹ̀ wá lóko lẹ̀ àlùkò, àwọn tí ó bu wá bu, àwọn tí ó sọ̀rọ̀ sí wa. Oríṣiríṣi àwọn èèyàn tó ti ń béèrè lọ́ọ̀ mi, Awíkonko 2027 ta ló tún tẹ̀lé mu ní bí Tinubu domi àgbọ̀n sórí àga. Ṣùgbọ́n bí Tinubu domi kọ́ báyìí o, bọ́ bá rẹ Tinubu kí Tinubu ó resign. Ṣùgbọ́n tó bá fẹ́ resign kó ṣèrànlọ́wọ́ ẹyọ kan péré fún wa, gbogbo ọmọ Nàìjíríà ó sì mọ àmọ́ rírì rẹ̀ tí ó fi kú. In fact gbogbo state la máa gbé èrè rẹ̀ sí, la máa gbé èrè ẹ̀ sí kó divide Nàìjíríà. This country is not a united one. Àbí ẹ máa sọ pé united we stand, divided we fall. Divided we fall lélẹ́yìí. Upper last year south east ni wọ́n ti jagun tí wọ́n ń pààyàn bí ẹran, para wọn bí ẹran, sit at home here and there. Lọ́dún yìí ní ìsìn south west lọ́pọ́n sún kan, àwọn ọdún tó lọ lọ́hùn north east north west ni wọ́n ti ń bára wọn jagun, ni wọ́n ti ń jìyàn gbé, ni wọ́n ti ń pààyàn ṣeré bí ẹ ń pẹran. Àwọn religion extremist láàrin wa àwa àtàṣírí fún yìí wọ́n pẹ̀lú àwọn nǹkan tí ń ṣẹlẹ̀ yìí, a sì tú di religion àárín nǹkan kan bẹ́ẹ̀, àti Christianity àti Islamic religion there is nothing behind it, nothing important, nothing positive, nothing benefiting. Èwo nínú wọn ni ó gbàdúrà fún Nàìjíríà, èwo nínú wọn ni ó gbàdúrà fún lórí wa? Pẹ̀lú bọ́n ṣe ń fàdúrà ran àwọn olórí wa lọ́wọ́, orí wọn tó ń burú sí ni, sí lọ́dà bẹ́ẹ̀ ni pọpọlọ wọn tó ń dọ́ta sí, àdúrà yẹn tó ń bayé wọn jẹ́ sí ni. Kò sẹ́pẹ̀ kankan tí ó dọ́dọ̀ àwa tá a campaign fún o, torí ń tá a rí la campaign fún. Bí n tá a bá mọ̀ jẹ ò bá sí n tá a bá rí lẹ̀ lájẹ, kò sí n tá a mọ̀ jẹ tó wà ńlẹ̀. I will never forever vote for Peter Obi. The guy is not a politician. Ethnic bigot tó tó láyé ò sí. And let me tell you this and clear, wọ́n tó ń support Peter Obi, ntọ́ wà lọ́kàn Peter Obi ní kó fún Yíbò ní freedom lẹ́kọ̀ọ́, ntọ́ wà lọ́kàn nìyẹn. ẹ fi ṣe president lónìí, ẹ sunkún ẹ̀ lọ́la. Announcement tẹ́ ẹ̀ sanwó fún ni mò ń fẹ́ yan ọmọ káàró òjìrè yẹn o. ẹ̀já sọ̀rọ̀ ń tó ṣẹlẹ̀ báyìí, ẹgbẹ́ trade yín sí Bọ́lá Tinubu sẹ́gbẹ́ kan, ẹ̀já láṣẹ ẹ̀ fún ṣẹlẹ̀ tí ń ṣẹlẹ̀ lọ́wọ́, ẹgbẹ́ ìkórìíra yín pẹ̀lú ẹ̀ sẹ́gbẹ́ kan. Kò sẹ́ńtọ́ bẹ́ẹ̀ nínú Peter Obi àti Àtíkù. Worst tenure of Bola Ahmed Tinubu will be the best tenure of Atiku or Peter Obi. They have nothing upstairs to deliver for us. We can say that categorically. So Lagos State ló wà ní mind Peter Obi, àwọn ọmọ Yíbò dẹ̀ máa dìbò fún overwhelmingly, kó wá gbà wọ́n kalẹ̀ lọ́wọ́ Èkó. Jọ síbẹ̀ náà ta ló ń kanlẹ̀kùn bẹ́ẹ̀? Okay. So in tó wà lọ́kàn Peter Obi nìyẹn o, Èkó ló wà lọ́kàn ẹ̀. Fúnra lára yín lẹ ti ta gbogbo lẹ̀ fáwọn ọmọ Yíbò tán lẹ́kọ̀ọ́, níbi táyé wá dáadé ká mọ́ sọ kejì. So ìdíyẹ lẹ́yìn ń bẹ́lẹ̀ fún aláyè ọ̀tọ̀. Pé bá dìbò fún Peter Obi, kí ni antecedent ẹni bí tó ti ń bọ̀? Peter Obi tí ò lè dá party kan maintain, Peter Obi tí ò lè fààyè gba primary nínú party tó wà yìí, Peter Obi tí ò ní structure kankan, Peter Obi tí wọ́n contribute owó fún tẹ́lẹ̀tẹ́lẹ̀ tilẹ̀kùn yẹ dáadáa, Peter Obi tí wọ́n contribute owó fún election tọpamọ́ abẹ́ tọpamọ́ ká láti ẹjọ́ yìí.
so lẹ́ dìbò fún àbí Àtíkù Abubakar tó jẹ́ pé ó ti ń díje fún ipò president for more than 4 times tó dẹ̀ jẹ́ pé ó ní highest payer ní primary. He always pays in dollars. Ó wá béèrè pé bó ló ti ń rówó yẹn ti ń ná fódìdí bí ẹ̀mẹ́rin ẹ̀márùn tó ti ń díje. Sọ́kàn náà ṣòfò ní àbí kò ní wá pawó ẹ̀ padà. Lóòótọ́ ìkan ògbé kan ní gbogbo ohun eégún ilé lábala. Bọ́lá Ahmed Tinubu náà owó tó ná yà sọ́tọ̀ fún travelling ó ju owó tán yà sọ́tọ̀ fún security lọ níbi tá a bá lé ayé ara wa dénú. So the only solution for this country oníkẹ́mọ́ lọ lẹ́mọ́káfẹ́ ọlọ́láfẹ́ tá a bá yọ̀ǹda àwọn èèyàn wọ̀nyí kí wọ́n máa lọ alá tó máa nísinmi o. Fúlàní ní lọ́kàn láti gbalẹ̀ wa àwọn mùsùlùmí àárín wa ṣe tán láti ràn wọ́n lọ́wọ́. Mò ń bọ̀ jàre. Now Bandi gé orí sójà Mejo ní Borno. Boko Haram insurgents, not localized bandits, because the way of their operation ó yàtọ̀ sí tàwọn tí ó ń jẹ́ ọmọ gbé káàkiri. No, are responsible for the attack and decapitation of 8 Nigerian soldiers at an army base in Borno State. The incident, the target, elements of the 162 battalion stationed at a military installation along Mandara Bratai Road in Borno State was targeted. So, àwọn 162 battalion, àwọn ni wọ́n target. My own question. Torí ngbà tí mo rí military base yẹn, mo rí pé pápá Salalu ni. Dúró sáwọn sọ́jà yẹn wá sùn ní ẹ má bínú o, n tí ò bá yé èèyàn lèèyàn máa ń béèrè o. I have the video. Bóyá ẹ̀yin náà ti rí mo dẹ̀ mọ̀ pé yóò ti tẹ̀yìn lọ́wọ́. Ẹ̀yin náà wò pápá Salalu ni environment yẹn. Torí bẹ́ẹ̀ yẹn bá rìn nínú pápá ó yẹ káwọn èèyàn máa rí. Ọ̀bọ tẹ́ ń pè lọ́bọ lágídò. Tán bá jẹ́ méjì ẹ tún gbá research yẹn pé mi Àkàndá sọ bẹ́ẹ̀. Pé tán bá jẹ́ méjì o wọn kì í jẹun papọ̀ lẹ́ẹ̀kan náà. Ìkan máa jẹun ìkan máa sọ. Ìkan máa dúró gẹ́gẹ́ bí security gẹ́gẹ́ bí ADC. Ìkan máa jẹun ìkan máa sọ. Bẹ́lẹ̀ yìí ó bá jẹun tán yóò gbàṣẹ security ìkejì ó lọ jẹun. Nàìjíríà láti rí mobile police márùn-ún tí wọ́n ń ṣọ́ Attorney General of the Federation and Minister of Justice. Olóyè Ajíbọ́lá Ige Àdùbí táwọn mẹ́rẹ̀ẹ̀rin dẹ̀ lọ jẹun at the same time. Ẹ̀ ń sọ Chief Judge Attorney General of the Federation, the Giant of Africa. Àwọn mẹ́rẹ̀ẹ̀rin sì lọ jẹun lẹ́ẹ̀kan náà. Mi ò rí irú ẹ̀rí láyé mi. Nàìjíríà ní sọ́jà tí ń sùn lójú ìjà. Evangelist Òjó Adékọ́lọ́ wọn jẹ́ kí bàbá ẹ̀ ó dàgbà kí wọ́n pẹ́ láyé. Ó ní Sátánì kò sinmi ó ní gbàgbọ́ ń sinmi. Sátánì kò sinmi Kírísítẹ́nì ló ń sinmi. A ó ní gbàgbọ́ òwe di àmúre ọ̀tá wa kò tí ì sinmi. Bógun bá ń gbóná girigiri òwe gbọ́. Àwọn ọmọ ogun ayé àwọn sọ́jà ní ń bá wíhun. Wọn kò jẹ́ dábàá àti sinmi ò rárá ni. Torí wọ́n ti mọ̀ wípé ewu ńlá ni. Àwọn tó bá ti rẹ̀ lákòókò yí ara mi tí wọ́n bá lọ fẹ̀yìntì tí wọ́n ń sinmi o àìròtẹ́lẹ̀ lọ́ta ń dún lórí wọn. Ibi tán ti fẹ̀yìntì tán ti ń sinmi ọ̀tá dún lórí wọn orí wọn kò lọ́rùn wọn. Akọni sùn kalẹ̀. Ìmíì nínú ṣòkòtò àti fẹ́ẹ̀sì lásán ṣòkòtò camouflage àti fẹ́ẹ̀sì lásán. Wọ́n wá korí wọn bọnú àpò. Ń data pólì borí wọn. Àwọn ẹgbẹ́ wọn wá ń ké wọn lọ̀bù sí tò. Ẹ gbàriwo wọn. Àwọn géńdé náà sùn kalẹ̀ yóò.
pẹ̀lú bàtà sọ́jà lẹ́sẹ̀ gbogbo wọn. ìkan wọn tó ń gbé bọ̀ lọ́ọ̀kan yìí ìkan wọn tó ń fà bọ̀ iná ilé wa iná ilé ìrọ̀jì òní kọ́lọ̀ wọn tẹ wọn sáfẹ́fẹ́ rí lẹ́nu iṣẹ́ ìsìn ìlú bàbá wọn ni wọ́n ń ṣe o wọn ò dá ọ̀ràn tó special àwọn tó kù yìí wọn ò dá ọ̀ràn tó special wọ́n ń defend mi àtẹ̀yìn ni wọ́n pàdé kú òjijì sí o incompetency president làwọn jìyà fún yìí incompetency governor ni wọ́n jìyà fún yìí èmi àtẹ̀yìn jọ gbọ́ clean and clear ńgbà tárakùnrin kan sọ fún wa wípé gómìnà Zamfara ó ń san 70,000 fáwọn bandits ṣùgbọ́n kò san fún wa directly ó ń send ẹ̀ sí gómìnà ìpínlẹ̀ Borno gómìnà ìpínlẹ̀ Borno sì tún rí 20,000 kúrò lórí ẹ̀ ó dẹ̀ ń san 50,000 fún wọn. sowó táwọn yẹn wá ń dángbà nísìnyí ní ransom káàkiri ṣé kò ju 70,000 gan lọ ṣé kò ju 50,000 lọ and governor fi bandits ṣe business the same country tá a jọ wà pẹ̀lú àwọn èèyàn nìyẹn o. so mi mọ̀ bóyá lè bẹ Bọ́lá Tinubu kọjọ torí Ọlọ́run kọ́ mọ̀ ṣe ju táàmù kan lọ kọ́ mọ̀ bá fìsì Nàìjíríà kó fi wálẹ̀ kó fi Nàìjíríà sílẹ̀ bó ṣe wà ṣùgbọ́n kó pín wa láàyè ọ̀tọ̀ọ̀tọ̀ owó tó bá ṣẹ́kù sí treasury kó pín fún wa kó fáwọn Niger Delta lépo wọn kan máa ń mú lọ àwa Yorùbá ò ní ìdí ẹ̀ ṣùgbọ́n lẹ́yìn tó bá ti pín wa tán a lè sọ fún Táyé àti Kẹ́hìndé pé kó máa lọ lù wọn wọ́n ṣe bẹ́ẹ̀ lẹ́yìn ogun abẹ́lé 1967 to 1970 àwọn Awólọ́wọ̀ Gowon wọ́n gbìyànjú díẹ̀ àwọn náà sọ fún European countries European companies wọ́n fún wọn lọ́pṣọ̀n méjì it's either you leave our country sell your company or make our indigenes one of the directors of your company. ẹ má lo àwọn ọmọ wa fún casual work lásán o ẹ fi wọ́n ṣọ̀gá o tàbí kẹ́ ẹ ta ilé iṣẹ́ yín fún àwọn ọmọ Nàìjíríà dẹ̀ bẹ̀rẹ̀ sí ra ilé iṣẹ́ wọn investment tọmọ Ìgbò bá nílé kó tó nílẹ̀ Yorùbá a lè rà á kán lọ fi establish lọ́dọ̀ wọn kí ló dé tán lọ́kànjúà kí ló dé tán tó jẹ́ pé wọ́n tẹ̀bà tilẹ̀ káàró òjìire kí ló dé tó jẹ́ pé lè káàró òjìire nílé oúnjẹ fún Yíbò nílé oúnjẹ fún Haúsá nílé oúnjẹ fún Fúlàní kí ló dé tó jẹ́ pé tàn bá ti dọ́dọ̀ wa wọ́n sì ní sinmi sọ yẹ kó jẹ́ dandan ni wọ́n ń sọ ẹran mẹ́rin kẹrin ọkàn ran pa ni àwọn méjèèjì wá fún àfọ̀kànbalẹ̀ wọn ò fún wa ní sinmi láti jọ́ tán ti wà pẹ̀lú wa tí Bọ́lá Tinubu ò lè ṣe ni expectation tiwa nìyẹn tá a fi dìbò fún o pé at least tílẹ̀ bá fẹ́ rọ́ yóò lè pín Nàìjíríà that was my own expectation pé bí gbogbo ẹ̀ bá fẹ́ dàrú tán pátápátá at least yóò lè pín Nàìjíríà ẹ bá wa bẹ́ẹ̀ kò sówó nílùú mọ̀ bóyá wà lọ́dọ̀ tí everywhere dá paroparo ni kò sí business tó move nowadays kòkó ọ̀tà fáwọn àgbẹ̀ ilé rí bí ilé oko rí bí oko àárí kankan fọwọ́ mú bẹ́ẹ̀ ẹni tí ń bẹ lóko ọkàn wọn ń bẹ ń lé àwa tá a wà lé ọkàn wa ń bẹ lóko irú ìgbésí ayé wo la wá ń gbé wọn ọdún mélòó la wá fẹ́ kúrò ń bẹ̀ tí Tinubu wá kúrò ń bẹ̀ tá a la tún expect pé yóò débẹ̀ padà kí lè expectation wa lọ́dọ̀ ẹni yẹn àwọn ará òkè ọ̀yà ń fọkàn sí pé kí Tinubu parí kí ètò ìṣèjọba máa padà bọ̀ lọ́dọ̀ àwọn á tún padà jẹ́ mú kò mí anybody tó bá débẹ̀ lókè ọ̀yà yóò establish sharia throughout this country throughout the federation. ìgbà náà nẹ́ẹ̀tò wa mọ tó ṣẹlẹ̀ ṣé ẹ gbàgbé pé mi ò kí ń ṣe wòlíì ṣùgbọ́n àríran tó tómi láyé ó ṣe reality ni mò ń bẹ́ fún yín o yóò tún dìgbà náà ẹ̀tún máa rántí ẹ̀tún wọn rí pé ọ̀gbẹ́ni ẹlẹ́nu wáyàwáyà ń dẹ̀ sọ bẹ́ẹ̀ ń jó ni o àdẹ̀ká kún ni o àrí àkásí ni o torí bí yóò ṣe rí nu Peter Obi ń jàporó lásán ni yóò tàgìtì yóò forí gúnlẹ̀ kò síbi tí ń lọ tó bá wọlé inú ilé ẹ̀ ló tún wọ̀ padà yóò tún pariwo yóò tún sunkún ó lè pé òun lòún wọlé wọ́n gbé fún ẹlòmíì ni
bó bá ti kúrò ní ilẹ̀ káàárọ̀ òjìrì ó tún padà sí north. ọwọ́ ta ni yóò bọ̀ sí ń bẹ̀, ta lọ́mọ̀ bọ́yọ́ ọlọ́gbọ́n ní àbáṣiwèrè, ọlọ́gbọ́n wo lọ́sẹ̀kù ń bẹ̀. ẹ jẹ́ béèrè bẹ́ẹ̀. kọ́rọ̀ ọmọdọ̀rọ̀ Solomoni lọ́jọ́ alẹ́ nínú ìwé oníwàásù ó ní mo wọ́gbọ́n mo rí, mo wá mọ̀ mo kó, mo lágbára, mo níyàwó, mo ní àlè tó pọ̀, mo fi rí ayọ̀ dán ọkàn mi wò, mo fọtí wáìnì ṣe ikùn lọ́sọ̀ọ́, gbogbo ohun tójú fẹ́ mo fojú, gbogbo ohun tọkàn fẹ́ mo fi dùn, mo ṣadágún omi, mo ní ẹran ọ̀sìn ju ti ẹnikẹ́ni lọ ní Ísírẹ́lì, mo kó fàdákà àti wúrà jọ jìnnà, òpin gbogbo rẹ̀ asán àti òmùlẹ̀ mọ́fò. ó ní ìgbàkígbà tí n bá rántí pé gbogbo iṣẹ́ tí mo ṣe, gbogbo làálàá mi lábẹ́ òrùn ń fi ilẹ̀ lọ́jọ́ kan, ó sọ gbólóhùn kan bẹ́ẹ̀, ó ní ta ló wá mọ̀ bóyá ọlọ́gbọ́n ni n ó fi sílẹ̀ fún tàbí aṣiwèrè, òun sáà ni yóò jogún gbogbo làálàá mi tí mo ti kó jọ lábẹ́ òrùn, asán ni èyí pẹ̀lú. whatever tí Bọ́lá Ahmed Tinubu bá ṣe lónìí, ọ̀dà o, ọ̀dà díẹ̀ o, kò dáa rárá o, ó bàjẹ́ ni o, ọwọ́ ta ni yóò tún padà bọ́ sí lọ́la? That is my own concern. Mi mọ concern tẹ̀yìn o, because àwọn ọmọ kéékèèké ni wọ́n máa ń wo òní, ni wọ́n fi sọ pé bọ́mọdé bá ṣubú yóò wò wájú, bàgbà bá ṣubú yóò wò ẹ̀yìn wò. ẹ̀yìn tá a máa ń wò lọ́jọ́ iwájú sàkún ni o. bí nǹkan ṣe ń lọ yìí, bó ni ó ṣe lọ, bó ni ó forí sọ, kí lè rí tá a jẹ́ ń bẹ̀, kí làtúbọ̀ tẹ́ ẹ̀. Bọ́lá Tinubu lọ́dún 4 kó tún wá wọlé ẹ̀kejì ọlọ́dún 4 sí. Bọ́lá Tinubu máa kó ń bẹ̀ ní next year, I will be 52 by then, tí n bá wà láyé. Yorùbá mi kọ́ mọ́lẹ̀ mi, ẹni tí ó kú ó kú, ẹni tí ó kú ó kú, kò sí kàrámọ̀ kankan bẹ́ẹ̀, kò sí nǹkan kan tí ó ṣẹlẹ̀ baba ńlá rọ ní anything ló lè ṣẹlẹ̀. Mo rí lánàá, mo rí ń jẹta yìí tán lọ́rọ̀ ọkú, iwájú mi ló gbà kọjá lánàá kì í tán lọ́rọ̀ ọkú, àjọ jẹun bíbá ẹni jẹta ni kì í tán lọ́rọ̀ ọkú. àwọn tó kú ọ̀sẹ̀ lọ láàyè ọ̀tọ̀, ẹni tí ó kú ó kú, ẹni tí ó kú ó kú. gbogbo àmọ́ ń bẹ̀rù kú ni, ṣùgbọ́n kú ní sinmi. ẹni tí kú ní sinmi, ẹni tí kú ní sinmi, ooo ẹni tí kú ní sinmi. bàbá ti kú ni, tó bá jẹ́ pàánù òsì láyé ni, kò sí ní tọ́kàn wá pẹ̀lú pọ́n jẹ́ ọmọ kan kó, kò sí ní tọ́kàn wá pẹ̀lú pọ́n bẹ́ẹ̀ nìkan lórí, kò sí tọ́kàn wá pẹ̀lú pé owó náà lọ sókè, kò sí tọ́kàn wá pẹ̀lú pé owó ráìsì ti wọ́n, kò sí tọ́kàn wá pẹ̀lú pé iye báyìí ni wọ́n ń tepo. ẹ̀ ń bá ti kú ti ní sinmi. bó bá jẹ́ pé òní ní téèyàn lè ṣe tí òfin ní kú ni, àbámọ̀ kàrámẹ̀. so tí n bá sì wà láyé, n bá sọdún 4 sí ngọ́mọ̀ lọ 56. bó bá da wọ́n sọ pé èmi náà jẹ́ mùsùlùmùsùn nù ní tí Bọ́lá Tinubu ṣe. bí ó bá da wọ́n sọ pé Bọ́lá Tinubu waste 8 years nínú ọjọ́ orí mi. Ọbásanjọ́ waste 8. Yar'Adua àti àbúrò rẹ̀ Goodluck wọ́n waste 8, that is 16. Buhari waste 8 complete, that is 24. Bọ́lá Tinubu ti ń waste 4, that is 28. tó bá waste 4 míì yóò di 32 ńgbà tá a láti padà síjọba àwa ara wa. a padà síjọba àwa ara wa, meanwhile àwọn ara wọn nìkan ni wọ́n ń pín treasury Nàìjíríà. àwa ara wọn nìkan ni wọ́n ń jẹ tọ̀ìtọ̀ì ní Nàìjíríà. Democracy is the government of the people, by the people, for the people. No, democracy is the government of them, by them and for them. Kò sí nǹkan tí wọ́n ń pè ní nǹkan ìgbádùn tèmi àtẹ̀yìn jọ enjoy. I don't know. Kò sí nǹkan náà. Láti ìgbà tí Bọ́lá Tinubu tó ti bọ́ sórí àpèrè ní nira wa ti lékún sí. Sorry, ẹni tí ó bá dùn mọ́. Reality ni, kò sọ pé kò ní wọlé ẹ̀kejì. Ṣùgbọ́n let's be realistic with ourselves. Láti ìgbà tó ti dé ní nira wa ti lékún sí. Ó wọlé dé pẹ̀lú subsidy. Àwa kan ló dá bó ṣe yọ, àwọn kan ní ó dá bó ṣe yọ. Àwa ń wo àtúbọ̀tán subsidy. Kàkà kó ṣe kì í sílé, òde ní tó ń ṣe kì í sí. Tàbí kàkà kó ṣe kì í sóde, inú ilé ní tó ń ṣe kì í sí. Àwọn gómìnà ń gbẹ̀kún owó, kò yọ sí wa lára. Ẹ ti gbẹ́gbọ́ àwọn sọ́jà géńdé ọlọ́run wọn yí inú àpò yìí o. Bàtà sọ́jà ní bẹ́lẹ́sẹ̀ rẹ̀ kò sórí lọ́rùn ẹ̀.
So, Buratai Road in Borno State were targeted. The timing, the assault occurred in the early hours of Friday, June 5, 2026, around 4 a.m. Between 3:30 and 3:35 a.m. ni wọ́n sáré sí operation yẹn, wọ́n dẹ̀ sí successfully, wọ́n dẹ̀ lọ successfully. ń bo làwọn ẹgbẹ́ wọn tó kù lọ. Bóyá àwọn ilé yẹn lọ sí battlefield. Bóyá àwọn tí wọ́n fi ilẹ̀ sí camp kí wọ́n máa bójú tó camp làwọn eléyìí ń sùn lọ. Because my question is this: èèyàn mélòó ló di ẹnì kọ̀ọ̀kan mú tí wọ́n fi ń gé wọn lórí? Àwọn mẹ́jọ ni wọ́n gé lórí sẹ́. Èèyàn mélòó ló wá dì kọ̀ọ̀kan mú? Ṣé wọ́n ti kọ́kọ́ kó gbogbo wọn dání, wọ́n ti kọ́kọ́ dì wọ́n mú lọ́tọ̀ọ̀tọ̀? Bam! Wọ́n wá bẹ̀rẹ̀ sí gé wọn lórí ńkọ̀ọ̀kan bí ìgbà téèyàn bá so màlúù mọ́lẹ̀ tó pọ̀, tá wá bẹ̀rẹ̀ sí dún wọn lọ́rùn ńkọ̀ọ̀kan, tá bẹ̀rẹ̀ sí dá wọn mọ́lẹ̀ ńkọ̀ọ̀kan. Àbí wọ́n ṣe operation yẹn papọ̀ ni, kò sẹ́ni tó lè ṣàlàyé fún wa. Ẹ mọ̀ ọpọlọ mi kan rò náà ni kí bóun náà ṣe mú sọ́jà 8 lórí pápá ńbẹ̀ tán sì gé wọn lórí. Ṣé wọ́n gé lẹ́ẹ̀kan náà? Háwọn ni sójú oorun ni wọ́n ti bẹ́ẹ̀. Ṣé wọ́n pe láìláà kí wọ́n tó bẹ́ẹ̀? La ilaha illallah, láìláà àbí bóun ni kí náà wọ́n ń pè náà? A'udhu billahi minash shaitani rajim, bismillahir rahmanir rahim. Àbí kí náà máa ń pè náà kan tó bẹ́ẹ̀ nǹkan lórí? Around 4 a.m. local time, the tactics, heavily armed insurgents exploited torrential downpours to launch a surprise attack. Ó dàbí gbójú ọ̀rọ̀ ń bẹ wá pọ̀ gan, catching the garrison off guard and overrunning parts of the base. The casualties, security and military sources confirmed that 8 soldiers were paying and subsequently beheaded, while several other personnel sustained injuries. So kì í sáwọn 8 yẹn nìkan lọ́wọ́ bá, àwọn kan tó farapa yánnayànna láàrin wọn. Immediate aftermath military response. Reinforcement units from the theater command have been deployed to secure the facility and locate the attackers. Distinction of groups. While local criminal syndicates known as bandits operate heavily across Nigeria's northwest and north-central regions, the northeast theater of Borno State remains primarily dominated by jihadist factions, specifically Boko Haram (JAS) and Islamic State West Africa Province (ISWAP). Allah is great. Ṣé ni wọ́n ń pè kan tó bẹ̀yàn lórí? Kò sí wàhálà ń gbà yẹn. Tó bá ti jẹ́ pé Allah is great ni. Kò sí wàhálà. So, lo and behold, ká má torí àwíjàre, ká má torí bínú ṣe ń bí ni, ká má torí ìbéjò ṣe gùn tó, ká la fẹ́ dáná ẹ̀ bẹ́ẹ̀. Medicine after death ni o, ní gbogbo ìgbésẹ̀ wèrè tán láwọn ń gbé o, reinforcement, wọ́n fẹ́ locate àwọn tó wá, sáwọn yẹn ó dùn ó tòsí ni, sáwọn yẹn gọ̀ bí àwọn ni, àwọn tó wá ṣiṣẹ́ láabi wọn gọ̀, wọ́n gbọ́n nú wọ́n gbọ́n lẹ́yìn, wọ́n gbọ́n bí asàrun, sáwọn yẹn ni ó wá dúró sí tòsí, ẹ wà lé wọn báàbí àbí wọn ó tún pa àwọn tẹ́ bá tún rán tẹ̀lé wọn. Ìjọba Nàìjíríà, Ààrẹ Bọ́lá Ahmed Tinubu, mi ò mọ̀ bóyá ẹ lè wo ohun táwa ń ṣe ni. Mo fẹ́ béèrè ìbéèrè kékeré lọ́wọ́ yín. Gbogbo ẹ̀yin tẹ́ wà níjọba, tẹ́ bá lè dá mi lóhùn, I will be greatly happy. Number 1. Àwọn orílẹ̀-èdè kan ń bẹ tó jẹ́ pé bó bá já wọn lónísùmọ̀mí yọ lẹ́nu báyìí, wọn ò nílò foot soldiers. That is, àwọn sọ́jà tí wọ́n fẹsẹ̀ rìn láti jìjà ọ̀hún. Wọ́n máa rán drone níṣẹ́, iṣẹ́ tán bá rán drone ni yóò ṣe. Hi sir, my president, your excellency sir, ẹ̀yin governor wa ní south west, your excellency sir, ẹ dákun, ṣé a ò lè afford drone ni? Ṣé state kọ̀ọ̀kan ò lè afford drone? Ṣé presidency ò lè afford drone? Ṣé Nàìjíríà ò lè afford drone? Tó bá jẹ́ mi ni President Bola Ahmed Tinubu, irrespective iye tó wù kán máa ta drone yẹn, máa yọ kó nu owó state kọ̀ọ̀kan nínú allocation ni mo fẹ́ fún ọ lóṣù.
màá procure, màá ra drone yẹn fúnra lára mi. Gbogbo technical facilities tó máa need, màá ra gbogbo ẹ̀ papọ̀. Yín wà yọ owó ẹ̀ kó nu allocation tí mo fẹ́ fún state kọ̀ọ̀kan lóṣooṣù. Pé tó bá jẹ́ pé ẹ̀rù ń bà wọ́n láti yọ, ojú ń tì wọ́n láti yọ, ara ń ṣe wọ́n láti yọ, ó ní wọ́n lára láti yọ. Wọ́n wá rà fún wọn. Bí mo máa wò wípé tí n bá ti yọ kó nu allocation wọn yóò ní wọ́n lára, owó dẹ̀ wà ní federal, owó dẹ̀ wà ní center, màá rà fún wọn. A máa yọ owó ẹ̀ lọ́wọ́ wọn lóṣooṣù, a máa yọ nu allocation wọn lóṣooṣù. Ìyẹn ń kọ́. Àwọn sọ́jà tá à ń fi kú oró pa ìtorí pé kò sọmọ yín bẹ̀ ni o. Sọmọ Tinubu ó ṣe sọ́jà ni, sọmọ Ṣèyí Mákindé ó ṣe sọ́jà ni, sọmọ Démọ́lá Adélékè ó ṣe sọ́jà ni. Ǹjẹ́ àti ẹ̀rọ ọmọ wọn sójú sáà dọ́mọ wọn mọ̀. Àwọn èèyàn tí wà lẹ́yìn padà nù yóò possibly bóyá family mi wà náà tán pa kalẹ̀ tá à ti mọ̀, bóyá family tí náà wà ń bẹ̀, who knows. Wọ́n gé sọ́jà lórí, wọ́n gbórí wọn lọ. Sọ́jà Mẹ́jọ just like that. Tá bá ti dárò lónìí pápápá láàrin ìṣẹ́jú bíi mélòó kan á ti gbàgbé, à ń sùn lọ nìyẹn. Etí ìbẹ̀rẹ̀ grand, etí ìboríjì òkú ńlá tí máa ń rántí pé bíntín láyé. Bọ́yé èèyàn wa kan kú, ẹbí wa kan kú, àbúrò wa kan kú, ọ̀rẹ́ wa kan kú, ìyá wa kan kú, bàbá wa kan kú, ẹ̀gbọ́n wa kan kú, ìyàwó wa kan kú, ọkọ wa kan kú, ọmọ wa kan kú. Wa tẹ́lẹ̀ kò lè gbápá, kò lè lanu, kò lè yíra padà lára pé ayé òun ò tiẹ̀ jù báyìí lọ. Lẹ́gbẹ̀ẹ́ background ń bẹ. Bí kálukú wa bá ti débí, ẹni tí ó sọ tó jẹ́ pé ilé ọtí ni ó ti dúró yóò gbàbẹ̀ lọ. Ẹni tí ó fọwọ́ rin obìnrin ń jà kí that same day yóò fọwọ́ rin. Wọ́n tún lè mọ̀ fi dápàrà gan, wọ́n tún lè gbóǹgan lọ́parẹ́ gan. Nígbà máa ń sọ fún kì í gbọ́ ni. Ìdátọ́ lọ ń dá wa nìyẹn. We forget things easily. Òkú tí ìdẹ́ sí tẹ́ni ọjọ́ tó fọlọ́rọ́ wa. Mo wá ní àwọn tó yẹ ká lọ sábà náà ni wọ́n tún ń pa yìí o. Ta tún ní ká sátọ̀ ní Nàìjíríà, ta ní ká tún lọ sábà, ta ní ká tún pè bí jàǹbá bá ṣẹlẹ̀ sí wa. Gbogbo ọmọ káàárọ̀ òjìrì ọ̀rọ̀ rẹ o. Wọ́n pa sọ́jà Mẹ́jọ o, wọ́n gbé wọn lórí lọ o. Mi ò mọ̀ o, bóyá mo rí èèyàn méjì mẹ́ta tó fẹ́ pè mí o. +234 915 147 9599 +234 915 147 9599 àti +234 904 851 9362 +234 904 851 9362. Nọ́mbà tẹ́lẹ̀ pè mí sínú méjèèjì o. WhatsApp ni ẹ pè sí o. Ká lè bá gbọ́ra wá dáadáa náà ni o. Ròyìn ayọ̀ kan kò tí Nàìjíríà wá rí. Kò sẹ́ni tó save Nàìjíríà tẹ́lẹ̀tẹ́lẹ̀ o. Ta ló save tẹ́lẹ̀tẹ́lẹ̀? Sáà save tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni. We are no more safe kẹ̀. We are not safe before now. Ń gbọ́dọ̀ jẹ́ pé ọmọ kéékèèké wọ́n ń dà sí sọ́jà. Wọ́n bá sọ pé ọmọ 18 years to 23 years 20 àbí 25 years náà ń gbà iṣẹ́ sọ́jà nísìnyí, ọmọ kéékèèké wọ́n ń dà iṣẹ́ sọ́jà. Sọ́jà ayé àtijọ́ lèèyàn lè kọ́ ọmọ kéékèèké sí o, kì í ṣe sọ́jà ti sin o. Ọmọ kéékèèké ọmọ ọdún 10 ó lóun ti bẹ̀rẹ̀ sí pààyàn láti ọdún 10. Wọ́n ló ti pa tó èèyàn mélòó, lóun ti pa tó 100, òun ti pààyàn lé ní 100. Eléyìí ń dẹ̀ wà láàrin society. Adẹ̀ tó ń bá fẹ́yìn. Tí kọ̀ọ̀yẹ́ bá wọlé padà máa pí kẹsà. Hello sir. Hello. Hello. Awíkóńkó. Yes ma. Ẹ kúrò lẹ́ mà. Ẹ̀kálẹ́. Yes ma. Ẹ kú iṣẹ́, Ọlọ́run tí wọ́n máa tì í lẹ́yìn. Àmín ma. Kí ló ń ṣe wá?
kí ló ń ṣe wá Awíkonko, kí ló ń ṣe àwa Yorùbá o. kò yé wa rárá o. kí ló ń ṣe wá kò yé mi o. mi understand o. kò yé mi torí abiyamọ ni mí. mo fi Ọlọ́run ọba tó dá mi tó máa gbé mi mo fi búra. ẹ má jẹ́ kí n tàn yín. mo ní tí n bá lè ya passport Nàìjíríà ni màá yá sọnù. wàláì. kò yé mi mọ́. kò sí Nàìjíríà mọ́, Nàìjíríà ti finish. tipẹ́tipẹ́. like you said, tí Rẹ̀mí bá bímọ ni, Rẹ̀mí Tinubu tó bá bímọ ni, tó bímọ sáyé ni, tó làkàkà báyìí tó fìdí ẹ̀ bímọ ni, báwo abiyamọ ṣe ń bímọ tá a jẹ́ pa abiyamọ ni wà kí ṣàbíagbá. àbá a sọ fọkàn yìí bóyá pàṣẹ fún wọn ní Central Bank ṣe wí pépà ni ẹ bẹ̀rẹ̀ sí print owó ẹ kó fún wọn. wọ́n ní kó má bàa gain tọ́wọ́n bàbá gain ṣọ́fẹ́ pa àwọn ẹni ẹlẹ́ni ni. di ó lé ohun tó ṣe lè fi gba àwọn pípù yẹn jáde ṣé tó bá fi ìjà ṣe Ọlọ́run má jẹ́ kémi àwọn ẹlẹ́ni ṣòfò. ṣé wàá rí woman tó ń gbé jáde yẹn ìyẹn ṣé principal tàbí kí ni woman yẹn. principal bẹ́ẹ̀ ni. ẹ wo bí woman yẹn ṣe di jálajàla. ẹ wò gbà tó kọ́ wà ń bẹ ní about 21 days ago 20 days ago. ó ti di jálajàla, ó ti gùn lọ́rùn, ó ti dàbí arúgbó, ó ti dàbí ìyá. èmi tí mo jẹ́ 71 years old tí mo sọ̀rọ̀ yìí gan mi ò darúgbó tó. mi ò darúgbó tó. ọkàn màmá yẹn ò balẹ̀ mọ́. kí ló ṣe wá for God's sake. ọkàn yẹn ò balẹ̀ torí wọn àmọ́ fèètì wọn àmọ́ tí ó ṣẹlẹ̀. kí la Awíkonko ń sọ yìí wọ́n dúnbó èèyàn lójú èèyàn bó ṣe ń sọ̀rọ̀ yẹn tó ń pa eṣinṣin yẹn ẹ̀rí tó ń ṣe bọ̀ sí lóbi orí mi ẹ̀yin òwò ni. mo rí. tó bá ti sọ bẹ́ẹ̀ wọ́n fi ìbọn yẹn kọ́ ọ́n fi tírẹ́tì ni ẹ o ṣé ẹni tó máa lọ gbójú ìjà bá àwọn pípù yẹn tó wàláì ojú ti àwọn babaláwo pátápátá ojú ti àwọn pásítọ̀ pátápátá. ojú ti gbogbo ojú ti àwọn oníṣẹ̀ṣe. bẹ́ẹ̀ni. tó yẹ kó fẹ́ ṣèkà fọmọlọ́mọ tó fẹ́ gbérí ń sìn yín ni. ìyẹn rọrùn fún wọn ó rọrùn fún wọn. wọ́n àmọ́ gbá ní kó wọn ò lè dìde kó dìde togun-togun kó dìde tìjà. kò ságbára kankan mọ́ àfẹ́ẹ̀rí wèrè wo àfẹ́ẹ̀rí ti tán wọ́n ti jẹ́ tán. kí ló dé bọ́dọ̀ ẹ̀ kọ́ fẹ́ ṣèkà fúnra wọn sí ni wọ́n àwọn bọ́ọ̀ máa dà nǹkan sílẹ̀ fún àwọn bọ́ọ̀ máa fi nǹkan sí inú oúnjẹ fẹ́mi ẹ̀tẹ́ni ẹ̀ máa jẹ́ tó máa kú dànù lẹ́sẹ̀kẹsẹ̀. wọ́n lè léyàwó ẹ̀gbọ́n wọn mágùn. ọkọ lè léyàwó ẹ̀ ní mágùn ọkọ ó lè léyàwó ẹ̀ ní mágùn. bẹ́ẹ̀ni ibo ni agbára ìpè wà tí wọ́n. àbúrò lè léyàwó ẹ̀gbọ́n ẹ̀ mágùn kẹ́gbọ́n òun kú dàdé kó òun jogún ìyàwó ẹ̀. àmọ́ ẹ̀ pé àwọn èèyàn burúkú ni àwọn náà ń ṣoògùn wọ́n ń ṣoògùn Awíkonko. Let me tell you the fact. bẹ́ẹ̀ni àwọn náà lóògùn. kò sẹ́ni tí ò lóògùn. bẹ́ẹ̀ni but still náà wọ́n dẹ̀ dákẹ́. ìyàwó Tinubu Rẹ̀mí ó dákẹ́. ìyàwó kí ló ti pè ó dákẹ́. ìwọ Mákindé ó sọ pé ẹ ní sanwó ẹ ní san kíni ṣé é fẹ́ máa wọn ẹlẹ́ni ṣòfò ni. àwọn ọmọ ọlọ́mọ ọmọ 2 years mi ìlú Nàìjíríà yìí rí o. èmi náà rí rí. ẹ̀wọ̀n ọmọ kékeré tí ò tọ́ wọn Ibrahim Traore ti Burkina Faso ọmọ kékeré tí ò tọ́ wọn ó sẹ́tù ìlú ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ pé níbo kò sí rádaràda kò sí nonsense and rubbish. àmọ́ olè àti kó owó jẹ. owó nìkan. kí nọ́mbà káàkiri ń sìn ẹ̀yìn kí wọ́n ti ń pè àwọn tó máa vóòtì fún wọn. ó bí sí campaign náà ṣe káàkiri ń sìn tó ti ẹ̀ yẹ kó yẹ káwọn kan tó máa láwọn kan ń ṣe patí tó yẹ kó yẹ kí Nàìjíríà máa mú lọ́ọ́ ta wàyí ni. kó máa mú lọ́wọ́ ta wàyí ni Ọlọ́run ẹ̀dá ń gbọ́ olúwẹ̀ tí ò sí Nàìjíríà gan mò ń mọ̀nù nípa àwọn ọmọ ọlọ́mọ ìyá oníyà iṣẹ́ ló lọ ṣe náà. iṣẹ́ ìlú náà wà níṣẹ́ ọ̀hún. wọ́n dẹ̀ dákẹ́ síbẹ̀ wọ́n dẹ̀ sọ kọ́kọ́. o tún sọ wípé ẹni fún wọn ní kinní pé ọmọ máa di kinní wọn ni kí ẹ tiẹ̀ jẹ́ kọ́ ká ọkọ̀ mú wọn kúrò ń bẹ̀ náà ká dẹ̀ tó wà mọ nǹkan tá a máa ṣe. bẹ́ẹ̀ni. ṣé wàá rí Trump Donald Trump tó sọ wípé Nàìjíríà is a shithole níbi ọdún mélòó sẹ́yìn ṣe rí pé ó wá jàre wá ń sàbí ó jàre wá. tó ní Nàìjíríà is a shithole ṣé Nàìjíríà ò ṣe shithole lè sìn. mo ti wá ń bì tó bá ní next year ó máa kó 50 years Nàìjíríà kí tó wá sí Nàìjíríà last year mo ti wá Nàìjíríà ó ti fẹ́ pé 10 years. wow. bẹ́ẹ̀ ni ibi tí mo dẹ̀ wà highly security ni sí náà mi ò lè sùn mi ò lè jí o mi ò lè sùn
mi nílé ìjì báyìí ẹ̀rọ máa bà mí báyìí ni màmá gbọ̀pọ̀pọ̀pọ̀pọ̀pọ̀pọ̀ níbi tí mo gbé sùn sí ni àbúrò máa dáhùn pé ìyá àbúrò máa bá mi pa ni mọ́mí ẹ̀sùn máa ní ẹ̀rù ń bà mí ni a ní kò lè sí ẹ̀rù ń bà ẹ̀mí àwọn tó jẹ́ àwọn tó yẹ pé wọ́n ń kó ẹ̀ńtọ́rájì káàkiri gan náà ẹ̀rù ń bà wọ́n wọ́n lè rìn ẹ wo náà tó ti ṣẹlẹ̀ ní àríjẹta náà tó wọ aṣọ civil defence sísàlẹ̀ ó wọ aṣọ kìnnìkan sísàlẹ̀ ó tún wọ aṣọ àmì sísàlẹ̀ ẹ wá gbọ́dọ̀ aṣọ àmọ̀tẹ́kùn tó wà lọ́rùn ẹ̀ ṣé ọpọlọ wọn ń ṣiṣẹ́ ṣá kò yé mi o ṣé ọpọlọ wọn ṣe ń ṣiṣẹ́ kò yé mi tí ó bá pọpọlọ wọn ń ṣiṣẹ́ ni Gúnmi sọ fún yín pé àwọn tẹ bá ti mú ẹ kó wọn sílẹ̀ gbàgbọ́ lọ́wọ́ wọn kẹ lọ fún wọn kẹ kó wọn lọ sí rehabilitation center ẹ̀yin náà dẹ̀ ń ṣe bẹ́ẹ̀ ẹ sì pé wèrè máa tún lára wèrè ni. ọmọ ìran lọ́pọ̀ nù wọn. arúgbó kó ọ̀rọ̀ tí mi fi sunkún lẹ́yìn fi rẹ́rìn. reality ni na o reality ni. ṣé ẹgbọ́n náà ṣé orí wọn ṣé I don't think that ó dẹ̀ pé orí wọn they are all mi ò understand mi bí ṣe fẹ́ qualify ọpọlọ wọn ọpọlọ wọn ti dọ́mà ọpọlọ wọn ti dàrú. wàhálà wọn máa ń tán sí. èèyàn sọ wípé ẹ fi wọn lẹ gba AK-47 lọ́wọ́ wọn ẹ dà wọn sílẹ̀ ẹ kó wọn lọ sí rehab ẹni tó bá ti ṣe wèrè wèrè máa ń sẹ́wọ̀n ni o. bẹ́ẹ̀ni because NHS ń bá iṣẹ́ nílùú for 43 years. Psychogeriatric mo ti ṣiṣẹ́ àwọn àgbàlá ìsìn náà pè ní psychogeriatric ẹ má jẹ́ kí n tàn yín àwọn arúgbó torí wọn ti àtàwọn ọmọ torí wọn ti yí àwọn Nàìjíríà náà tẹ báyìí wọn ní hospital kan wọn ń pè ní omatin lọ́dọ̀ wa náà bíbáyìí ní acne bíbáyìí bẹ́ẹ̀ni kó torí pé mo kókò láti ẹ má jẹ́ kí n tàn àwọn ọmọ Nàìjíríà lókun bẹ̀ àwọn ọmọ òṣèlú yín náà àwọn náà wà ń bẹ̀ o tó ti mú gbó torí ayé wọn ti bàjẹ́ síbẹ̀ wọ́n wà ní Good Men's hospital náà o ẹ má jẹ́ ń tàn yín mo kàn máa ń sọ everyday gbogbo ìgbà tí bá ti kúrò márùn pé ìwọ Ọlọ́run tí bá ti kọ́ lọ́run bá tán máa sọ pé ìwọ Ọlọ́run gbogbo ẹni tó ń jẹ́ kí Nàìjíríà máa sunkún ó yí dandan o àwọn náà máa sun ẹkún àmín o ní agbára Ọlọ́run tọmọtọmọ wọn àrọmọdọ́mọ wọn máa sun ẹkún àmín o torí pé kí ni àwa tí èmi lèmi sọ ó yẹ kí n ti padà sí Nàìjíríà because mo ti retire for a very very long time. I'm a pensioner for a very very long time. Kò ṣe lọ ẹ̀rù ń báyọ̀ àwa ṣèyàwó gan ẹ̀rù ń bà wá. Báwo mo ṣe máa láwọn ọmọ àmọ́ gẹlẹ́bọ̀ first born mi máa 50 ó sọ pé kí ló fẹ́ lọ ṣe she went to Nigeria twice ó ní mọ́mí I'm not going anymore. Second born mi ọmọ 43 years old kó lóun lọ Nigeria kí ló fẹ́ lọ ṣe and wọ́n máa ń travel to other countries. Third born ìyẹn ó yẹ ṣe máa 40 ni. Ó wá sí Nàìjíríà lẹ́ẹ̀mejì òun náà lóun ló wà mọ́ last month mi 39 ó lóun ò wá ó ní kí ló fẹ́ lọ ṣe bẹ̀ kó mọ́ Nàìjíríà. Irú granddaughter mi ọmọ 6 years old wàláì mo fọlọ́run bá búra mo fọlọ́run bá tó máa gbẹ̀mí mi búra ọmọ 6 years old it was January tó wá bí báyìí tó bá mi ṣe New Year là ń sọ pé we are all going to Nigeria ó ní nana ó ní I'm not going mo ní why ó ní 6 years old girl ni granddaughter mi ó ní Nigeria is so dangerous ó ní going for what. Wow. Now my man sọ wípé why do you want to waste your money? Let's go to another place. We are not going to Nigeria. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Wow. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. God bless you. Wọ́n ní ẹ̀ lè rí títí tó bá fẹ̀gbẹ́ gbá yín. Kíní àwọn ọkùnrin ó máa súnkì ni wọ́n máa yọ kíní kan lára yín. Wọ́n máa ṣé wọ́n ló gbóró nǹkan báyẹn. Yóò máa dẹ́rù bá yẹn ní. Èmi ti rìn láti Òṣòdì. Òṣòdì Oko ni o. Òṣòdì Oko mú láti Òṣòdì Oko dé Ọ̀fìnrín ní òru Ọ̀fìn ẹmọ Ọ̀fìn ní island from mainland mo fẹsẹ̀ rìn dé island rí ní òru èmi àti boyfriend mi bẹ́ẹ̀ ni mo sọ̀gbà tí o sì tají tí o sì mọ́tò lóru ní early 70s afẹsẹ̀rìn láti Òṣòdì wọn bí èèyàn kan re kéèyàn kan ló fẹ́ gbàpò tí jókòó síta kí ló dé tó yẹn. Kò yé mi mọ́ o. Ẹ bá lè gba àwọn ọmọdé ẹ kí gbé síta ẹ sọ fáwọn olùgbèmí kan ẹ̀bùn yín kan àti ìsìn bó ṣe máa ṣe. Bẹ́ẹ̀ni. Ẹ̀yin dẹ̀ gbá àwọn convoy oríṣiríṣi ẹ káwọn entourage káàkiri títì ètò ààbò fún àwọn aráàlú kò sí kankan kò sí nothing kò sómi kò síná. Kò sí nǹkan kan o. Nigeria was the fourth country tó jẹ́ epo. The giant of Africa kò já nǹkan kan mọ́. Pàápàá. Kò já nọ́tì mọ́. Kí ló dé ẹ̀dẹ̀ fẹ̀mí àwọn èèyàn rúbọ ó tẹ̀ tún wá ń lé sí ni ó tún wá ń peléke sí ni ó tún peléke sí ni
ṣe wá rí ṣé Jonathan ní ká máa bú sí ni àti ìyàwó Jonathan patient àbí tí ó lòun jẹ àbáwọn ilé ní ká máa bá wí táwọn èèyàn ń sálé tí wọ́n wálé inú wọn dẹ̀ ń dùn àwọn ọmọ tí wọ́n wọ̀n dẹ̀ sí Nàìjíríà àwọn wà all over the world káàkiri. ó sí Nàìjíríà o. tẹ́ bá máa owó tán ní Switzerland ìyá àwọn olórí burúkú máa ṣeré yìí o àwọn tó láwọn ń ṣe ìjọba yìí o tẹ́ bá rí owó tó ń rí káàkiri àti tó lọ kó 7 billion fún àbí 70 billion àbí 70 kìíní ebi kó lọ fi ra jet yẹn Mákindé tí ò ra kankan tí ò ra anything. Ọlọ́run ni ó gbà á lọ́wọ́ mà. Trump ló fẹ́ ẹ̀kún wọn ní kí Trump má dá sí. God bless you mọ́mí mi. ẹ̀jẹ̀ fẹ̀mí àwọn èèyàn ṣòfò. ẹ̀jẹ̀ fẹ́ lómi láàyè mà God bless you mà mi ni wáyé tì mà. God bless you ma. Ẹ ṣé mo dúpẹ́ máa gbọ́. Àmín ma God bless you ma. Ṣé Ọlọ́run àbọ̀ Ọlọ́run náà máa fi ṣọ́ gbogbo wa. Àmín o. Àmín ma. I love you ma. God bless you ma. Oh my God. Ìjọ tó bá ká ní lára ládì kòkó jó bí mọ́mí mi yẹ bó ṣe ká wọn lára sí ni wọ́n ṣe ń fìbínú da ọ̀rọ̀ lẹ́hùn ẹ̀ ń bá jábí àmọ́ yóò ká lára. Hello. Hello sir o. Yeah, ayi kankan. Ẹ kú ọjọ́ mẹ́ta sir. Jọ n pẹ̀lú. Yes. Jọ n fẹ́ bèrè question méjì kan lọ́wọ́ ẹ̀. All right sir. So that okay, number 1, àwọn ọmọ tán kó yẹn jọ láti ìgbà ọlọ́ ti kó ná ṣé May 15 ni. Bẹ́ẹ̀ ni May 15 yeah. Okay, and lórúkọ ẹ̀ ẹni tó wà ní ìjọba nísìnyí lórúkọ ẹ̀ Tinubu Ahmed Bọ́lá. Bẹ́ẹ̀ ni. Ṣé ó mọ̀ nípa ẹ̀ yes or no, that is tó mọ̀ pé ṣó wà aware. Ó máa wà aware bí ó yá kó gbọ́ nínú news but officially Governor Ṣèyí Mákindé according to information tèmi gbọ́ kò sọ fún Bọ́lá Ahmed Tinubu officially. But ẹni tó dárúkọ yìí sìn Mákindé yẹn ṣó ni president Nigeria right now. Ó ní governor Ọ̀yọ́ state Tinubu ni president. And okay, so àwọn méjèèjì wà aware right now. Lágbára Ọlọ́run wọ́n wà aware. Okay, because yẹn náà la fẹ́ mọ̀. Okay, and because tó bá rántí abiboko wọn náà dàgbà náà díẹ̀ ní LA 90 bí 91 let me be precise 91 nígbà tí ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ ní along Festac Road ní àárọ̀ níjọ́ yẹn ṣẹlẹ̀ nígbà tí àwọn armed robbers wọ́n fẹ́ change vehicle wọn. Okay. And vehicle kan tó wá ń bọ̀ níwájú wọn wọ́n wá stop ẹ̀ vehicle yẹn wọ́n mọ̀ pé ẹni tó wà ń bẹ̀ àwọn kéèké méjì kan pẹ̀lú driver wọ́n gbọ́n lọ sí school and àwọn kéèké méjì yẹn wọ́n belong to one of the big wigs in Nigeria. So débẹ̀ now within 24 hours helicopters, sirens was hovering around Lagos, and within 48 hours, àwọn rí ọmọ ẹ ní ìdíròkò lọ ti fi ọmọ yẹn ní after 48 hours. That's 2 days. 48 hours. And ìgbà tó ń rí wọn, ìgbà tó ń rí wọn, ìgbà yẹn ni legendary broadcaster Frank Olise olóńkọ newsline náà pè náà pè kí ni ẹgbẹ́ Sunday newsline. So Frank Olise wá interview mama ọmọ yẹn. Okay. Mama ọmọ yẹn máa gbọ́ mi yẹ o mama ọmọ yẹn nígbà tó wá sọ̀rọ̀ all over the world ó wá sọ pé she thank God that it is only the driver that was killed. She said it openly. So ìyẹn pé driver tẹ pé oníyàwó ọlọmọ oní màmá ní gbogbo ẹ ìyẹn ń ṣèyàn so ìgbà tí ọmọ tí wọ́n within 2 days 48 hours lórí ọmọ tí wọ́n but now
àwọn ọmọ tí wọ́n ṣe ọmọ bíi weeks láti May 15 ọgbọ́n mi o láti May 15 and today is what now June 5th, right? June 5th, yes. June 5th, right? Bẹ́ẹ̀ni. Okay, good. Now I'm gonna go. Ẹni tó pé ẹ ní Bọ́lá Ahmed Tinubu, he is not coming back to that seat. So all of that things classified. He is not coming back. Thank you, Koko. God bless you. God bless you, sir. Yes, sir. That was sir. Wow. It's getting interesting. Hello? Hello? Hello, Baba Wikonko. Yes, sir. Ẹ káalẹ́, sir. Ẹ káalẹ́. Yes, sir. Ẹ kú. Ṣé rí tèmi fẹ́ sọ nípa ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ ní Nàìjíríà yìí? Ni wípé àwọn olórí wa bẹ́ẹ̀ ti sọ láti bí ọdún 24 ìkankan wọn ní èrò kankan ní ọpọlọ. Gbogbo tí wọ́n ń fẹ́ kò ju wípé mo fẹ́ rẹ́jísítà orúkọ mi kémi náà jẹ́ ààrẹ orílẹ̀-èdè. Kí n kọ́ ọ̀tọ̀ rẹ̀ ṣọ́ọ̀tì ṣe rí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ lọ́yọ̀ọ́ stéètì yẹn èmi ti mọ̀ pé ó máa ṣẹlẹ̀ because tẹ́ bá wo ohun tó ń ṣẹlẹ̀ pẹ̀lú òṣèlú orílẹ̀-èdè wa ó dàbí ẹni wípé bẹ́ẹ̀ ti sọ ìbágbépọ̀ ẹ̀yà mẹ́tẹ̀ẹ̀ta ó ti pẹ́ tí kò lè ṣiṣẹ́ ṣùgbọ́n torí ìfẹ́ àwọn ènìyàn láti ṣe ìjọba èmi fẹ́ di ààrẹ kí ló kan wípé ará ilẹ̀ Haúsá ló lè jẹ ààrẹ orílẹ̀-èdè Yorùbá ló lè jẹ ààrẹ orílẹ̀-èdè Ìgbò ló lè jẹ ààrẹ orílẹ̀-èdè èmi ló kàn ìwọ ló kàn ẹ̀yin ni ò kàn tí ìlú bá jẹ́ ìlú tó jẹ́ kó dáa ni Haúsá lè jẹ gómìnà ní Ìbàdàn lè jẹ gómìnà ní Anambra ilẹ̀ Ìgbò ní Anambra ìlú òyìnbó táwa ń gbé yìí kò sí pọ́ ọmọ ibì kan ní ẹ́ oníkálukú tó bá ti ní agbára láti ṣe ìjọba àti pé ó ní ìfẹ́ àwọn tí ó fẹ́ sìn àwọn la máa dìbò fún ṣùgbọ́n tiwa èmi ló kàn oyè yín èmi ló kàn tani ò lè kàn nínú gbogbo wa. sọ iṣẹ́ nípa ti ọ̀rọ̀ tí Ọ̀yọ́ tó ṣẹlẹ̀ yẹn ó máa ń nira wípé àwọn kan ni wọ́n ó ṣíwájú ogun tí wọ́n ó kù sógun tí wọ́n ó dẹ̀ ṣe tí wọ́n ó fà àlàáfíà wá. Bẹ́ẹ̀ni. ẹ̀rọ tí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní Russia nínú sinimá táwọn kan tí wọ́n lọ àwọn tẹ́rọ́rìsì tí wọ́n lọ blọọkì wọn nínú sinimá tí wọ́n kidnap wọn síbẹ̀. ṣẹ́gun nígbà tí wọ́n negotiate títí bí ọjọ́ méjì táwọn Putin ò gbà kí ni Putin ṣe ó wọ ọbẹ̀ lágídí ni o pẹ̀lú àwọn ọmọ ogun ẹ̀ wọ́n dẹ̀ fi gáàsì pa àwọn tó wà ń bẹ̀ wọ́n á fẹ́ mọ iye àwọn tó wà ń bẹ̀ gan mọ́ àti àwọn tó wà ń bí àtàwọn tó wá kó wọn nígbèkùn àtàwọn tí wọ́n wà ń bẹ̀ náà ni wọ́n lò fún. bọ́ torí pósèlú wà nílẹ̀ ẹ má jẹ́ ká ṣe báyìí torí pé tá a bá ṣe báyìí wọn ní dìbò fún wa. bàbá tó wà ń bẹ̀ ṣe báyìí ọ̀rẹ́ tó ń bá wọn rókè ọ̀yà ṣe torí ìfẹ́ tàwa ni. kì í ṣe torí ẹ o. ṣé torí ìfẹ́ wa náà. ṣé torí pé nífẹ̀ẹ́ tó náà ni kì í ṣe torí ẹ. torí ibi tí ń lọ náà ló wà lẹ́mìí ẹ̀. ẹni tó bá ti gbọ́kàn sí wípé mo fẹ́ kọ orúkọ mi sí ipò kémi náà jẹ ààrẹ nítorí ṣẹlẹ̀ lélẹ̀. Ọlọ́run kan lè ṣe fúnra wa báyìí ni o ádébẹ̀ o. bẹ́ẹ̀ni tá a bá dánwò yóò ju ti Traoré lọ. bẹ́ẹ̀ni. ó lè máa ju ti Rawlings lọ. bẹ́ẹ̀ni. èmi ò sọ pé Ọlọ́run tó wà lọ́wọ́ ṣe mọ́ o. Ọlọ́run bò gbogbo ń ta lè fi ṣe pátápátá lọ́lọ́run ti fún wa gbogbo ń ta lè fi ṣe pátápátá lọ́lọ́run ti fún wa. àwọn òbẹ̀rù àti wálé àánú àti rẹ́dì á dẹ̀ padà tó bá ṣẹlẹ̀ kó ṣẹlẹ̀. God bless you, olúwa rẹ̀ wá nílùú òyìnbó kò lè sùn ó wá dé bàbá rẹ̀ kò lè sùn á dá kó wálé bàbá rẹ̀ kó mọ̀ lè sùn. bẹ́ẹ̀ni. God bless you, sir. All right, sir. Yorùbá ti sọ wọ́n ní ọlá Fọláyan ò wúlò lájò lè bàbá ẹni láti gbé Fọláyan ti gbé yẹni. bẹ́ẹ̀ni. All right. bí a kì í máa lọ. àwọn èèyàn dẹ̀ ti pè mí o wọ́n bá rí mi pè láàrin ìṣẹ́jú kan padà kí n pè kẹ̀ padà ok wow hello. bàbá mi arúgbó ọkọ ẹ̀kọ́ alẹ́ o. yes sir.
Bàbá mi àwọn kòkó ẹ̀ka lẹ́hìn. ẹ kalẹ́ sà. Ẹ̀ka lẹ́sà ọkùnjọ́ mẹ́ta o. àwa ní sà. Mi ì fẹ́ fa ọ̀rọ̀ gùn púpọ̀ torí ẹnu iṣẹ́ ni mo wà. ó yé mi sà. Ọ̀tọ̀rọ̀ yẹn ń gbé mi nínú. Torí pé kí ni ọpọlọ wa tí wọ́n bá ti kó gìrìgìrì bò àní mọ nǹkan tá à ń ṣe mọ́. bẹ́ẹ̀ni. Nàìjíríà a máa ń tètè ń gbàgbé nǹkan gan-an. pápápá àti gbàgbé. a máa ń tètè ń gbàgbé nǹkan. pápápá àti gbàgbé àti lọ. sẹ̀ríà tó ń sọ yìí sẹ̀ríà yìí nígbà táwa wà ní kékeré àwọn òdà kan mọ̀ ń gbà náà. bẹ́ẹ̀ni. èmi àtẹ̀yìn. bẹ́ẹ̀ni. àwa kékeré. bẹ́ẹ̀ni. àdá kankan mọ̀ ń gbà náà. a máa ń rí wọn tó máa ń ṣe bàbí àlà káàkiri. ṣùgbọ́n kò tí ojú ò tí ì là ojú ò tí ì là sẹ̀ríà yẹn ti ń gó wọn nígbà yẹn wọ́n á gé tí wọn wọ́n á gé ẹnu wọn wọ́n á gówó wọn wọ́n á gé ọrùn ọwọ́ wọn tó bá ti wá san tí ojú yẹn bá ti yíòdì wọ́n á ṣẹ̀ṣẹ̀ máa gbé káàkiri ìmíì tó bá ti yíòdì bẹ́ẹ̀ yẹn tí ò tí ì yíòdì tán wọ́n á bàǹdẹ̀ ní bandage nígbà yẹn o táwa wà kékeré yes wọ́n á fagidá ní wọ́n á máa ṣe tẹ̀ǹtẹ̀ nínú kí bàbá wọn wà lẹ́yìn bẹ́yẹn lọ gbogbo wa àrùn ti kìíní yẹn wípé ńgbà yẹn ojú ò tí ì là sẹ̀ríà ti ń ṣẹlẹ̀ sẹ̀ríà bìkínà ó ti ń ṣẹlẹ̀ ńgbà yẹn ṣe wá rí kejì tí mo tún fẹ́ sọ kí n tó tún gbàgbé ó ní wípé ẹ sọ fún àwọn ọmọ Nàìjíríà o ẹ tó bá dẹ̀ ń gbọ́ mi kó máa gbọ́ mi báyìí náà torí most especially àwọn obìnrin wa tábẹ́ ń ta tí wọ́n ní ibi tán lè jókòó sí kọ́ má ní ìbásùn kankan pẹ̀lú àwọn agbésùnmọ̀mí o kọ́ má àti bẹ̀ ẹbí máa extend bó ti ṣe ṣẹlẹ̀ pẹ̀lú àwọn Fúlàní àbíkínà pé Haúsá tá a ti ní tẹ́lẹ̀ ìyẹn dúró bẹ́ẹ̀ àárín yẹn á ti yé yín ẹ bá ń tan náà mọ́lẹ̀ sí bẹ́ẹ̀ yẹn tó bá yá. Ìkẹta ni wípé anybody nínú gbogbo èmi ní Ogun State ní o Ọ̀yọ́ ní o whatever ní o ẹ má ever gbogbo aṣọ tẹ ẹ bá ń sá sí ẹ̀yìn lé yín ẹ máa tètè mọ bẹ́ẹ̀ ṣe máa ka wọlé in time torí pé àwọn pípù yẹn ò ní aṣọ tán fi máa exchange òun lẹ ṣe ń rí wọn pẹ̀lú aṣọ àmì o bí bàbá Awólọ́wọ̀ ṣe sọ ń gbà yẹn nìyẹn ń gbà yẹn pẹ̀lú àwọn tí mi fẹ́ dárúkọ bó ṣe fún wọn láàdíà nìyẹn ń gbà yẹn so àdíà yìí nísìn ẹlòmíà wò á ní kí ló ń sọ ẹlòmíà wò á ní ọ̀rọ̀ gidi wà ń bẹ ẹni tó bá dẹ̀ ti mú pé ọ̀rọ̀ gidi wà ń bẹ fà wọ́n máa wá sí ìgboro tó ń wá tán fi táwọn èèyàn wá fi ń rí wọn yẹn ó yẹ kó máa ná tí wọn bàjẹ́ dànù ní mi ò mọ Yorùbá o nínà bí báwo mi ò mọ bí tí Yorùbá ti wá o mi ò mọ bí wọ́n ti bójú àánú wá o ṣé wọ́n lè dánwó ẹ̀wò ní Ghana ìgbà táwọn Ghana ṣe tán ṣíjì fún Nàìjíríà tó ṣàánú wọn lọ́dọ̀ àwọn àná tán ṣíyà fún wọn ṣé wọ́n mọ̀ wọ́n ṣé wọ́n ṣojú àánú ìyẹn dúró bẹ́ẹ̀ so ìkẹ́ kọ́ṣà má fún kọ́ má ibi tó má ti fẹ́ lọ ra aṣọ bí àwọn aṣọ normal dress nǹkan kan kọ́ má taṣọ fún wọn ẹni tó bá ti fẹ́ taṣọ fún wọn kọ́ pè wọ́n wọn láṣọ tán lè wọ inú gbóná ń gbé tẹ bá ti wò wọn ní Boko Haram wọn yẹn ẹ rí pé wọn ní aṣọ so kọ́ńkálukú dẹ̀ máa ṣọ aṣọ tó bá sá sẹ́yìn ilé kó máa ṣọ. so ọ̀rọ̀ mi ò báyìí lọ. God bless you sir mi ní wàá ń tì yọ. mo wà ibi ilé sọ̀rọ̀. all right sir all right sir all right sir all right baba.